lọ́jọ́ 23 oṣù kínní ọdún 2020 ní gudugbẹ̀ ńlá jà o. Alhaji Fatai Yusuf ọkọ̀ olóyún ló kú lójijì. Bẹ́ẹ̀ ni ariwo ohun ìbùsí lálá ìlú já ṣá o. Ó ṣe wá kò dẹ̀dẹ̀ kí ó pé ọdún mẹ́ta tí gbajúmọ̀ oníṣègùn ìbílẹ̀ yìí kú ní ìyàwó ẹ̀ Alhaja Sílífàtù ìyá àbèjì, ẹni tí àwọn èèyàn túmọ̀ sí èyí ṣe ìgbéyàwó alárinrin o, ìyẹn nínú oṣù kọkànlá ọdún yìí. Látìgbà tí obìnrin ti wá lọ́kọ tuntun ní ariwo rẹpẹtẹ ti bẹ́ sílẹ̀ o. Bẹ́ẹ̀ làwọn bàbá ọkọ olóyún pàápàá ti jáde o láti sọ ohun tí ojú wọn ń rí látìgbà tí ọmọ wọn ti kú lójijì ṣá o. Ẹbí ìyàwó ìyẹn ìyá àbèjì náà ti jáde o. Wọ́n ní àwọn ti tán báyìí láti tan ìmọ́lẹ̀ sí ohun tí ọ̀pọ̀ èèyàn kò mọ̀ nípa ìfọ̀rọ̀wérọ̀ tí àwọn òbí ọkọ olóyún ṣe, pàápàá láwọn ibi tí wọ́n ti fi ẹnu àbùkù kan ọmọ àwọn. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni ìyá àbèjì ọkọ olóyún ṣiṣẹ́ ọmọ ọ̀dọ̀ ọlọ́kà níbi tí Alhaji Fatai Yusuf ti rí gẹ́gẹ́ bí àwọn òbí ẹ̀ ṣe sọ. Ta ló ní Fàìjík house tó wà lójúnà Lásù Ibà? Ṣé lóòótọ́ ni ìyàwó yìí ń fìyà jẹ àwọn òbí ọkọ ẹ̀ o? Ọ̀rọ̀ rèé o láti ẹnu ẹni tí í ṣe bàbá wúrà, ìyẹn ẹ̀gbọ́n ìyá àbèjì ọkọ olóyún. Ẹ ṣé gan, orúkọ mi ni Bọ̀dé Adébálógun tí mo jẹ́ bàbá ìyàwó ọkọ olóyún tí mo dẹ̀ tún jẹ́ ẹ̀gbọ́n ẹ̀. Ẹ ṣé bàbá wa, báwo ni ikú olóògbé ọkọ olóyún late Fatai Yusuf ọkọ olóyún ṣe rí lára yín nínú ìdílé yín? Ọgbẹ́ ẹ̀ ṣì wà lára wa dòní, tí kì í ṣe ń tàpá lè gbàgbé láyé torí pé ó ṣe dáadáa sínú ìdílé wa. Ọgbẹ́ ẹ̀ ṣì wà ní ara wa dìsìn, tó pé a lè gbàgbé ẹ̀ láyé, tó pé èèyàn gidi ló jẹ́ sí wa. Ìyàwó wa ni ìyàwó late Yusuf ọkọ olóyún kọ sí àwọn òbí wọn, pàápàá jùlọ lórí awuyewuye tí a gbọ́ lórí ẹ̀rọ ayélujára wípé bàbá àti màmá ní ìyà ń jẹ àwọn. Ṣé ẹ rí, ó wà lára kan tí mo fi jáde sọ̀rọ̀ tó kí mi ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀. Ṣé ẹ rí bàbá ọkọ olóyún, Ọlọ́run ọba foríjì fún ọ̀rọ̀ tó ń pamọ́ ìyàwó olóògbé. Látìgbà tí ìyàwó olóògbé ti kú ni ìyàwó ọkọ olóyún ló ti ń fún ọ ní 70,000 every month. Àpò ráìsì, gàárì, oògùn tí wọ́n máa lò sí ara wọn yẹn bàbá, màmá àti ìyàwó kékeré, tó pé ìyàwó méjì ni bàbá ọkọ olóyún ní. Ó tún máa ń kó bọ́ǹvìtà àti míìkì mọ́. Ìgbà tó wá dójú kan tá pé ìtọ̀ ṣúgà ń yọ bàbá lẹ́nu, títọ̀ ṣúgà ń yọ màmá lẹ́nu, tó dẹ̀ tún ìyàwó kékeré lẹ́nu, náà fi dá bọ́ǹvìtà dúró. Wọ́n á ṣe pé kò bí oṣù mẹ́ta sísìn náà ni kò rí kankan gbà tó ń pariwo pé wọ́n á fún un ní owó tó tẹ́lẹ̀rí dẹ̀ wà. Gbogbo nǹkan tá a fi ń san owó, tá a fi ń gbóúnjẹ fún gbogbo ẹ̀ ló wà. Kí wàá ní ẹ fẹ́ sọ lórí ọ̀rọ̀ ti ogún tí wọ́n ní ìyàwó ti jókòó tẹ ogún pa, kò jẹ́ káwọn gbọ́ kankan mọ̀ kankan nípa ogún mọ́. Ok, ṣe rí nípa ti ọ̀rọ̀ ogún, ṣe rí bàbá òun lè ká máa pè ní arékèmọ́ṣe àti arékèṣe. Ṣe rí nígbà tó olóògbé kú, tí wọ́n gbé olóògbé lọ sí ìlú wọn, tá lọ sín. Bí ọjọ́ kẹta ló ti pe gbogbo ẹbí, tá a dẹ̀ rò pé ó sì wà nílùú wọn lọ́hùn, tó pé àfilẹ̀ sí ìlú lọ́hùn ni, ìyẹn ló ìlú òkè. Àgbọ̀pọ̀ ti dé sẹ́kọ̀ọ́ ló pe gbogbo ẹbí jọ kó n fẹ́ rí wa, a dẹ̀ lọ. Èyí tí bàbá máa sọ ni wípé àtẹ̀rù pé bá kó fẹ́ pé ká lọ kí, tí bàbá máa fi dá wa lóhùn wípé òun fẹ́ take over ọ́fíìsì o, òun lòún ní ọ́fíìsì o, pé àwọn kan ó jáde, àwọn kan ó wọlé. Ibẹ̀ lọmọ olóògbé obìnrin ló ti gbà mọ́ lọ́wọ́ lójú àwọn ẹbí bàbá rẹ̀ àtọ́jú ẹbí ìyá rẹ̀, tó di wàhálà gidi rọ̀ tó pé irú ọ̀rọ̀ wo ni pé ibùdó ti ń gbọ́ pé bàbá ti ń jogún ọmọ. Lẹ́yìn ìgbà tí olóògbé Yusuf Fatai ọkọ olóyún kú, kí ni àwọn ìdojúkọ tí ìyàwó wọn ń dojúkọ pàápàá jùlọ lórí option C? Ó ní agbára pọ̀, àánú ọmọ mi ń ṣe mí, tó pé nígbà tí ọkọ rẹ̀ lọ ń tọwọ́ bọ iṣẹ́ yìí, ó pe ọkọ ẹ̀ pé ikọ́ tẹ̀ ń ti ọwọ́ bọ̀ yìí, ṣẹ́ mi yín gbé. Ṣe ló ṣépè fọmọ mi pé kò lajú, pé kò mọ nǹkan kan, pé nǹkan tún ṣépè débi pé ẹni tó bá ní kò ń dá ọjọ́ tó ń ṣe dúró pé ikú ló máa pọ̀ nítàn dànù. Ó ṣépè bẹ́ẹ̀. Ọmọ mi wá pè mí pé kí n wo nǹkan tọkọ ń dá
ọwọ́lé o mo wá pe ọkọ ẹ̀ pé gbọ́kàn tíyàwó ẹ̀ sọ fún mi ó ní bẹ́ẹ̀ ni pé òun lè yọwọ́ ńbẹ̀ pé òun ti bẹ̀rẹ̀. kí wàá ní lẹ́yìn ìgbà tí wọ́n kú tán ìjẹ́ a rí bóyá ó dojú kọ àwọn tí wọ́n ti gbowó lọ́wọ́ wọn bóyá ó ní nǹkan tí wọ́n ṣe fún ìyàwó wọn nípa láti gba owó wọn padà. ẹ ṣeun ṣe rí látìgbà tí kọ́kọ́ lóyún tó kú làwọn ọlọ́ṣọ́ sí ti ń yọnu ìmùgọ̀ ẹnìkan tẹ̀ wá sọ́fíìsì tó wá ń na ìyàwó ẹ̀ táwọn ń da gbogbo ọ́fíìsì nígbà tí ọkọ lóyún kú tán látìgbà tó ti kú ìyàwó ò tí ì gbádùn ara ẹ̀ báwọn kan máa ṣe ń wá làwọn kan máa lọ làwọn kan wá bá a ṣe ń lọ sí zone A là ń lọ sí zone B là ń lọ sí EFCC kò síbi táwọn ọlọ́ṣọ́ sí ò tí ì gbéyàwó ọkọ lóyún dé ọ̀run nìkan ni wọn àti ìgbédèṣẹ́ wá rí ìkankan ṣẹlẹ̀ mi ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ bọ́ màá sọ ṣe rí bàbá ọkọ lóyún ọ̀rọ̀ tó sọ síta ló yẹ kémi náà jáde mi ò fẹ́ jáde tẹ́lẹ̀ bọ̀tá bá mo fẹ́ ká pè wá pọ̀ kájọ fèsì ara wa gbogbo ọ̀rọ̀ tó sọ kò lè sọ lójú mi kò lè sọ lójú mọ̀lẹ́bí kò tó bẹ́ẹ̀ ó yọ sọ ni èmi ti sọ sẹ̀mí tàdá báyìí tí n bá sọ sẹ̀mí títa tó bá tún sọ mí ìmí ọ̀rọ̀ sì ń bẹ̀ ń kú wa bọ̀ káṣẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ́rí ìyàwó ọkọ lóyún ládùúgbò tọkọ ẹ ti kú làwọn ọlọ́ṣọ́ sí ti ń gbé sí lọ síwájú láti ń gbé lọ ìmìkan níjẹta ṣe wà ní kóòtù ní Ìkẹjà high court táwọn ọlọ́ṣọ́ sí lọ pàdé wa ń bẹ̀ níjẹta yìí tá a lọ síbẹ̀ tá a lọ sẹ́tọ̀ àwọn ọlọ́ṣọ́ tí tá a lọ fún wọn lówó níjẹta yìí lára property tí wọ́n ń tà tí wọ́n fi ń sanwó ọ̀ṣọ́ sí. ìbéèrè tí mo tún fẹ́ béèrè lára àwọn ọ̀rọ̀ tí bàbá àti màmá lé ọkọ Olóyún fi sí orí ayélujára wọ́n ní ọmọ ọ̀dọ́ ọlọ́kà ní ìyàwó olóògbé wípé ọ̀rọ̀ wọn dàbí bóyá ọ̀pọ̀lọ́ rí adìẹ ríbi tó tutù bá sí ní ọ̀rọ̀ wọn báwo ni òótọ́ ẹ ṣe gan-an atọ́kùn yóò dà fún yín ṣe rí ẹ ń bá lọ sí Coca-Cola ní ìsìn àǹtí mi wá ń bẹ̀ wá ń pè láǹtí Bísí àwa Èkìtì a kì í ta àmàlà ìyẹn la máa ń tà àǹtí mi ló ní restaurants mo rò pé tí àǹtí yẹn bá ń tọ́ oúnjẹ àbúrò ẹ̀ lè ràn lọ́wọ́ so ìyàwó ọkọ lóyún kì í ṣe ọmọ ọ̀dọ̀ ọlọ́kà ọ̀dọ̀ àǹtí mi lọkọ lóyún ti rí fẹ́ ibẹ̀ láti pàdé ara wọn gbàtọ́ dẹ̀ rí fẹ́ ọ̀hún náà kò sí kankan tó ní bàtà mú ọsọ́dọ̀ mi gan mo níṣẹ́ tó fẹ́ lélẹ́yìí ẹni tá a ṣe òpè méjì yìí ọ̀rẹ́ mi Báyọ̀ ó wà London ní sọ ló sọ fún mi pé Balógun jáwọ́ ń bẹ̀ jẹ́ káàbúrò ẹ̀ máa bẹ́ẹ̀ tó bá jẹ́ kọ́ máa bẹ́ẹ̀ tó bá wù lọ jáwọ́ ń bẹ̀ mo dẹ̀ jáwọ́ ń bẹ̀ ó dẹ̀ dín nǹkan mọ́ wọn lọ́wọ́ táìmì ò jáwọ́ ń bẹ̀ nígbà yẹn náà lọ́hùn wọn ni pé bẹ́ẹ̀ mi ò fẹ́ kó fi ọkọ pé bó ṣe rí pé Fatai ò dé nǹkan kan nígbà tó fẹ́ bàbá ẹ̀ gan inú yàrá kan ló kó ìyàwó méjì àtọmọ méje sí tánjọ ń sùn tí bàbá ó sùn orí bẹ́ẹ̀dì àti ìyàwó sùn lẹ̀ tó bá dọjọ́ kejì ìyàló gorí bẹ́ẹ̀dì ìyàwó gorí bẹ́ẹ̀dì ìyàló bọ̀ sílẹ̀ ṣé wá rí ẹnìkan wà wọ́n ń pè ní bàbá Peter ó lè jẹ́rìí sọ̀rọ̀ mi kò tí ì kú ọ̀sán kan orúkọ ló kó ẹrù àbọ̀ ọkọ ló dà síta ìdódò ìdífà síta ni pé ní gbogbo tó ń dé láyé pé wọ́n ní pé tó máa fi lè máa bá bàbá ọkọ lóyún gbénu ilé pé kò lè pé òun ò lè méèkì ẹ̀ ìgbà mọ́ bàbá ọkọ lóyún slipper ti dajì ló máa ń wọ̀ sẹ́sẹ̀ ìyàwó ọkọ ló yàwó ọmọ ẹ̀ ló túlé ayé wọn ṣe tí wọ́n mọ̀ tó pé owó màámi owó ìyá tèmi ló gbé fún ọkọ lóyún tó fi bẹ̀rẹ̀ program òun ló dẹ̀ fún ìyá tèmi stroke dòní débi pé mo fẹ́ fọlọ́pàá mú ìyàwó ọkọ lóyún màámi ló bẹ̀ mí àtàwọn ẹbí pé kí n má dán wò rílì ó dówó ẹ padà fún màámi kí màámi gbà màámi náà wọn ò fẹ́ torí pé àna gidi ni ẹ sí òun mi ò lè purọ́ ó dáwó yẹn padà bọ̀ màámi ò gbà. ẹ ṣé bàbá wa ìbéèrè tí ó tún wá kẹ́yìn tí a fẹ́ béèrè lórí ọ̀rọ̀ Fajiq house. Ta ló ní Fajiq house ìyàwó ló ní ni ọkọ ní àbáwọn ẹbí. ìyàwó ló ní Fajiq house òun ló ní nǹkan ẹ̀ òun ló kọ́ nǹkan ẹ̀ kì í ṣe bí kì í ṣe ọkọ tí mo dẹ̀ mọ̀ tí kankan dúdú sí mi lójú ń bẹ̀ káwọn ọmọ Nàìjíríà ṣe fún mi ní pé ṣe rí bàbá ọkọ lóyún tó bọ́ sórí pépà yẹn dánfó méje ló ní Faragan tó ń ṣiṣẹ́ ń gbòòrò ilé 8 ló ní sí gbòòrò Èkó yìí ṣe rí ìyàwó ẹ̀ tó daṣọ sọ́run tó taṣọ dà lẹ́bi aláàárẹ̀ tó ń sọ̀rọ̀ lórí social media tí bàbá náà lọ lẹ gíláàsì mojú ojú òòdùn bàbá o fúnra ẹ̀ ló sọ fọ́mọ ẹ̀ pé ọ̀rẹ́ ọmọ kan ló gbé bàbá ẹ̀ lọ síbi tá ti lọ ń ṣe ojú
gbajú yẹn yàn lẹ́nu lọ́mọ ẹ fi fún 1 million yẹn ọkọ olóyún kó tó kú bàbá ló lọ ti rin bọjú ara wọn fúnra wọn ojú ò dùn bàbá rárá kì í ṣe bàbá ṣe dé àkànnà bàtọ́ fẹ́ pé ká máa fóun lówó bàbá ní owó o bàbá yìí ṣe lébi o bàbá yìí ṣe lébi o láìpẹ́ yìí náà sì gbé ní ìyàwó olóògbé ló sì fún wọn ṣẹ́ẹ̀kì 10 million ó fún wọn jíìpù àwọn àbúrò olóògbé ó fún wọn mọ́sù kọ̀ọ̀kan ní gbogbo wọn ló ń gbòòrò odidi ilé ilẹ̀ mẹ́ta ilé ọkọ lóyún àti ilẹ̀ òun ni bàbá ọkọ lóyún lọ gbé ta mi ò tí fẹ́ sọ̀rọ̀ ni ló lọ gbé ta débi pé yẹ̀yẹ̀ ìyàwó ọkọ lóyún fọlọ́pàá mú àwọn tó wà nídìí ẹ̀ pẹ̀lú àwọn ọmọ onílẹ̀ táwọn kó wọn lọ sí area m dípò ọjọ́ mẹ́ta area m mo wà táwọn kó yẹ area m ká tó wá bẹ yẹ̀yẹ̀ kíyè tó fún wọn ní béèlì ká tó fún. ṣé ẹ rí ilẹ̀ tó wà ní Ìgàndò tí bàbá ọkọ lóyún ta 50 million náà ta àdẹ̀ṣèwádìí bàbá lọ fi ṣe ló lọ fowó block àwọn ọmọ ńlẹ̀ lẹ́nu kò rẹ̀ ká lójú tu ọ̀rọ̀ yẹn dòní 50 million ló dẹ̀ talẹ̀ tó ìkan tó fà á gan tíyàwó ọkọ ló fi dáwọ́ oúnjẹ wọn dúró nìyẹn ẹnu ọdún tó lọ ẹ̀ náà ni bíi middle of next year last year náà ni là lọ sí area yẹn pé yèyé wá ní tọ́ tẹ́ ẹ̀ bá ti jẹ́ kí n rí ìkan tẹ́ ẹ̀ ta yìí owó oúnjẹ yín máa dúró kò jù bẹ́ẹ̀ lọ lágbàtọ́ tí ọkọ lóyún ti kú ni èyí ti ń fún wọn ní owó oúnjẹ ló ń gbé àpò ráìsì fún wọn ló ń fún wọn lóògùn sí tó bá dìgbà iléyá á fún wọn ní 150 á ra àgbo 150,000 fún wọn á gbé àpò ráìsì fún wọn á gbé gbogbo ìkan fún wọn ṣùgbọ́n gbogbo àti lọ gbé ilé ọkọ àti ilé ọkọ ẹ̀ tà ibẹ̀ ìyàwó ọkọ ló fi dá ẹjọ́ ẹ̀ dúró àjọ pàdé ní rm apàdé lálágbọ́n gbogbo ẹ̀ bàbá tọwọ́ bọ̀wé sí gbogbo ẹ̀kọ́ tó lọ́ sọ́nù pépà yìí gbogbo ẹ̀ ti wà ní station tẹ́lẹ̀ so irọ́ funfun ló ń pa fọ́mọ Nàìjíríà bàbá lówó lọ́wọ́ ó nílé kí ilé tí bàbá ń gbé nísìn tó ti ṣe interview yẹn ọmọ ẹ̀ ló kọ fún ọmọ ẹ̀ sì ń gbélé rẹ́ǹtì bàbá ló ti kọ́lé fún bàbá ẹ̀ ó dẹ̀ fi ṣọ́ọ̀bù 4 sí ń ta so ìyà ò jẹ́ bàbá yẹn ọmọ Nàìjíríà bàbá ọkọ lóyún ní owó ní ọwọ́ ó ní bọ́ọ̀sì tó ń pa fún lójoojúmọ́ ó ní ilé tó tẹ́nàtì fún lójoojúmọ́ so ebi ò pa irọ́ ló ń pa.